Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ látinú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Friday, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Ààrẹ Tinubu ti fìdí ẹ̀ múlẹ̀ pé òfin àtúnṣe owó orí tuntun tí òun ṣẹ̀ṣẹ̀ buwọ́lù yóò ṣílẹ̀kùn ọrọ̀ ajé àti àǹfààní lágbọn káràkátà lórílẹ̀-èdè yìí. Àjọ tó ń pawó wọlé sápòṣùwọ̀n ìjọba ìyẹn FIRS ti ní òfin owó orí tuntun ọ̀hún yóò jẹ́ mímúlò láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 lọ. Nínú ọ̀rọ̀ Oyèdélé ní tiẹ̀, ó ní àtúnṣe owó orí ọ̀hún kò ní di owó sọ́wọ́ tàbí sápò ọmọ Nàìjíríà, ṣùgbọ́n kò ní pa àwọn aráàlú lára. Ààrẹ Tinubu ti wọ́gi lé àbádòfin àjọ NDLEA nítorí àṣemáṣe lágbọn ètò ìnáwó. Ilé ìgbìmọ̀ aṣòfin ti ṣíṣọ lójú ìgbésẹ̀ tuntun láti gbógun ti àìṣedéédé ètò ààbò. Ó ní ìdókòòwò nínú ìpèsè àwọn ohun amáyédẹrùn kò lè nítumọ̀ láìsí ààbò tó yanrantí. Ó ṣèlérí láti máa gbéná wojú àwọn tó ń ṣàkóso nǹkan ọjà láti máa fi da omi àlàáfíà ìlú rú. Ilé ìfowópamọ́ àkọ́kọ́ ìyẹn First Bank ti kéde pé ẹ̀ka ètò ẹ̀kọ́ rẹ̀ ti gba àmì góòlù níbi ayẹyẹ Global CCU Awards tó wáyé ní Paris lórílẹ̀-èdè Faransé. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè yìí ti fún ọ̀gá àgbà iléeṣẹ́ NNPCL ní gbèdéke ọjọ́ 10 láti wá ṣàlàyé bí okòólénígba-ó-dín-mẹ́wàá ìyẹn n210 trillion ṣe rìn. Àlàáfíà ti ń fẹ́ máa jọba báyìí ní ìpínlẹ̀ Rivers pẹ̀lú bí Ààrẹ Tinubu ṣe ìpàdé pẹ̀lú mínísítà fún olú ìlú orílẹ̀-èdè yìí Nyesom Wike àti Fubara ní ìlú Àbújá. Alága àjọ Nigeria Exchange Group ti fìdí ẹ̀ múlẹ̀ pé ògo orílẹ̀-èdè yìí ni ilé-iṣẹ́ Dangote jẹ́ lọ́jà káràkátà àti ìdàgbàsókè ẹ̀ka ilé-iṣẹ́ aládàáni. Ẹ̀ka ètò ìdájọ́ lórílẹ̀-èdè yìí ti fi ẹ̀yìn onídàájọ́ Nzewuku tì. Bákan náà ló gba iṣẹ́ lọ́wọ́ àwọn adájọ́ 9 kan lórí ẹ̀sùn pé wọ́n pa irọ́ ọjọ́ orí wọn àtàwọn ẹ̀ṣẹ̀ míì tí wọ́n ní wọ́n ṣẹ̀. Owó náírà orílẹ̀-èdè yìí tún ti gbéra sí i níwájú dọ́là àti lọ́jà àgbáyé. Ìròyìn eré ìdárayá: Cristiano Ronaldo ti fẹ iṣẹ́ rẹ̀ lójú sí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al Nassr. Ó rọ àwọn akẹgbẹ́ rẹ̀ sókè láti jẹ́ káwọn jọ fi ìtàn balẹ̀ pọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.